ẹ kú ìkàlẹ̀ gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko àti lẹ́yìn odi gbogbo tí afẹ́fẹ́ ètò Agogo Ayọ̀ níbi tó ń fẹ́ sí abala tá a mú wá fún yín labala tá a ti mú wá nígbà kan tá a tún wá mú wá ní ìkàtún tí a pè ní abala ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí a ti ń fi ọ̀rọ̀ tí a ti ń gbé ọ̀rọ̀ tá a ti ń yẹ ọ̀rọ̀ wò ẹ̀yìn ọ̀rọ̀ wo la fẹ́ wò lónìí tó jẹ́ ìkìmínú ọ̀rọ̀ Yorùbá máa pòwe kàn wọ́n ní bó bá láyà kó o ṣèkà tó bá rántí ikú gáà wàá ṣòótọ́ tẹ́ bá wò ní sáà tá a wà yìí nígbà tá a wà yìí bẹ́ẹ̀ bá parú òwe yẹn níwájú ọmọ 20 ọdún ó ṣeé ṣe kó má mọ̀ èèyàn tó jókòó sẹ́yìn ẹ̀rọ Àjàyí Tèmítọ́pẹ́ Emmanuel ọkọ ìyàwó ó ń rẹ́rìn músẹ́músẹ́ mi ò mọ̀ bóyá ó mọ òwe yìí ó àgbàlagbà ni ó wọ́n ní bó o láyà kó o ṣèkà tó bá rántí ikú gáà wàá ṣòótọ́ bẹ́ẹ̀ pa òwe yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn wọn ò lè bá yín parí ẹ̀ tí wọ́n bá yín parí ẹ̀ kẹ́ wá béèrè pé kí ló bí òwe yìí wọn ò mọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ oòjíire mọ̀ ti gbàgbé pé nínú ìtàn Yorùbá ó léèyàn kan tá à ń pè ní Báṣọ̀run Gáà kí n má bàa yà níbi tẹ́ ẹ̀ ràn mí tá a bá sọ pé bó o láyà kó o ṣèkà tó bá rántí ikú Gáà wàá ṣòótọ́ Báṣọ̀run Gáà jẹ́ ọba tó lágbára ni ẹ jẹ́ kí n sọ pé èèyàn tó lágbára kí n má sọ pé ọba èèyàn tó lágbára tó lókìkí tó ó lágbára ó lóògùn ó jẹ́ ayé bó ṣe hùn ó jẹ́ ayé tá a lè pè ní ayé fàmílétè kí n tutọ́ ẹlòmíì máa gbọ́ wálé yàn jẹ́ ayé fàmílétè kí n tutọ́ ìyẹn túmọ̀ sí pé mo jókòó mo wá ní mo fẹ́ tutọ́ o mo wá ní lágbájá wa ń bí dí ètè mi mú kí n wá tutọ́ ẹ ṣe mọ̀ pé orí ọwọ́ ẹni yẹn lèèyàn á tutọ́ sí irú ayé tí Báṣọ̀run Gáà tó jẹ nìyẹn ṣùgbọ́n nǹkan tó wá sọ pé bó bá láyà kó o ṣèkà ìtàn fi yé wáyé pé Báṣọ̀run Gáà jẹ́ ọba tó burú díẹ̀ tó jẹ́ òkúròrò tó lágbára ṣùgbọ́n ìgbà tí Báṣọ̀run Gáà máa kú irú ikú tí Báṣọ̀run Gáà kú ó jẹ́ ikú tó ṣe kéne tó lágbára gẹ́gẹ́ bí lára ìtàn tí a kà ní o mi ò sí ń bẹ̀ o mo kà tán ni o lára ìtàn tá a kà àti gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tá a ní àwọn sinimá àgbéléwò kan tá a wò Báṣọ̀run Gáà jẹ́ ìgbà tó máa dé ìgbẹ̀yìn bí ìgbà ká so èèyàn mọ́lẹ̀ ká máa gé ẹran ara ẹ̀ díẹ̀ kí a jẹ́ kí èèyàn kó rí ọ̀pọ̀lọpọ̀ oró ikú kó tó rí ikú láwọn èèyàn fi wọ́n pẹ́ èèyàn tó rò pé òun láyà tó bá ń ṣèkà Báṣọ̀run Gáà sórí bó ṣe kú wọ́n ṣe ní tó bá láyà kó o ṣèkà tó bá rántí ikú Gáà wàá ṣòótọ́ mo rántí bàbá wa Ẹ̀dá Oníníọlá nígbà tí wọ́n ṣe Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n ní rere ni wọ́n ṣe ní ṣèkà bóore bá ní mí ní ìpàdé dọ̀hún o ní gbogbo ohun tá a bá ń ṣe jẹ́ ká máa ṣe rere ọ̀rọ̀ ìjìnlẹ̀ rèé lórí ètò yín ètò wa Agogo Ayọ̀.